bàbá àwọn tó ń wà nílé bàbá ìkọ́lẹ́kùnrin rẹ̀ sà. Orúkọ tèmi ni Akínọlá ambassador Dugbe wọn níjọba Dudu city of music. Olórin ni mí, sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí, eléré orí ìtàgé ni mí, entertainer ni mí generally. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yín olórin ni àmì fẹ́ yà bàrà síbẹ̀ yẹn ni o má lè fi jọ staffos méjì. Ṣe rí ikun òdì kan lọ́wọ́ sábà ní pé ká sọ́nà under entertainment náà ni gbogbo ẹ̀ wá so níwọ̀n séèyàn bá ti mọ nǹkan tó ń ṣe ikun ò lè dì kan lọ́wọ́ ìdí ni wípé orin ọ̀tọ̀ kéèyàn sọ̀rọ̀ pé má gbàgbé pé inú orin lọ̀rọ̀ wà inú ọ̀rọ̀ lórin wà ẹni tọ́rọ̀ bá dá lẹ́nu ìṣáká kò lè kọrin káyé gbọ́n tó ń kọ. èwo lẹ wá fi bẹ̀rẹ̀ orin ló bẹ̀rẹ̀. ẹ má jà tanra wa o ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé bí a sọ̀rọ̀sọ̀rọ̀ mo fi bẹ̀rẹ̀ bí a kọ́mẹ́dì. àwa igan sọ̀rọ̀sọ̀rọ̀ láti ẹ̀mọ̀ yín sí. Rárá o 1992 ni mo ti ń jẹ́ Dugbe tí mo ń jẹ́ yìí lórí theatre stuff kó tó di sọ̀rọ̀sọ̀rọ̀ but orin gangan ni mo ti ń kọ láti ilẹ̀ as back as 85. kí lẹ́yìn jẹ́ ń gbà yín ibo lẹ ti bẹ̀rẹ̀ ìlú wo lẹ wà ń gbà yín. Iléṣà ìlú ní Ìpẹ̀tù Ìjẹ̀ṣà àwọn Iléṣà so Ìjẹ̀ṣà ni mí so ibẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ láyé gbà yẹn láyé kékeré nǹkan làkó kọ́ńkọ́ Àrẹ̀mú Máyìntá Máyò Túndé Àrẹ̀mú Máyìntá yes Fuji stop ni mo kọ́ ń gbà yẹn so ọ̀gbà tí mo dé kò ṣe máa as a Christian so I gbọ́dọ̀ ti bọ̀ nura wọn débi pé let's go to Fuji ọ̀pọ̀ ní fọlọ́ let's go to Juju ọ̀pọ̀ ní fọlọ́ let's go to pé ká tún kọ gospel ọ̀pọ̀ ní fọlọ́ sọ́nà lójú orí rẹ̀. Kristẹni ni yín a lè mọ̀ pé ẹlẹ́bẹ̀rẹ̀ pẹ̀lú Fuji a kì í sábà rí. Tàbá wo background wa náà most of gbogbo Yorùbá a máa rí background Muslim a máa rí background Christian so gbogbo wa tọkọtaya lọ́rọ̀ Muslim and Christian lọ́rọ̀ Yorùbá a kàn ń tanra wa ni ṣẹ́gẹ́ point yẹn so kò sí ìdílé kan tó wà ní Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa tí wọn ò ní Christian ibẹ̀ tí ọ̀dẹ̀ ní Muslim ibẹ̀ so ìdílé tiwa náà a ní Muslim a dẹ̀ ní Christian so tí bá sọ pé Christian tí bá dẹ̀ sọ pé Muslim same náà ni lọ́dọ̀ ti tẹ̀mí torí mo believe pé Ọlọ́run kan náà làjọ ń ké pè. Dugbe tẹ́ wá ń jẹ́ kí ló forúkọ yín bá lóko yín ti jáde. Inú theatre group tí mo wà nígbà yẹn that's ní 1992 tí mo ń jẹ́ Dugbe inú theatre industry kan tí mo wà movie industry kan tí mo wà nígbà yẹn náà ti sọ mí ní Bàbá Dugbe so Bàbá Dugbe yẹn ni mo wá jẹ́ títí dé ni but 20 years ago tí à ń sọ̀rọ̀ nípa Gbénga Adébóyè tó kú yìí ni ọ̀gá wa Gbénga Adéwùsì wọ́n fẹ́ change orúkọ yẹn sí Mr Talent den ìgbà yẹn ni mo ṣiṣẹ́ kan fún wọn nípa gbogbo eléré tí mo kọrin nípa gbogbo àwọn artist lórí Paso Saheed Òṣùpá K1 The Ultimate Elémùrè Ògúnyẹmí tó dẹ̀ jẹ́ pé voice wọn náà máa bá ń bẹ̀ ṣẹ́gẹ́ point yẹn ni Báyọ̀ wá change orúkọ mi sí Mr Talent so ọdún ìgangan ló pé 20 years tí mo ti ń jẹ́ Mr Talent so as back as ó ti pẹ́ sẹ́yìn ni mo ti ń jẹ́ Bàbá Dugbe but àti wá change ẹ̀ sí ambassador Dugbe wọn náà. àwọn máa ń pè ní ìjọba Juju. Ìjọba Juju yes ẹ mọ̀ pé èmi pẹ̀lú Paso súnmọ́ra àwọn èèyàn mọ̀ pàjọ orúkọ náà so ìjọba àwọn èèyàn kan máa ń lavajọ so tóun náà bá fẹ́ kọrin lórí stage ìjọba Paso àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ló máa ń pè ní ìyẹn Paso fúnra ẹ̀ Paso àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ so èèyàn mi ni mentor mi ni ọ̀gá láti wà ní tó dẹ̀ jẹ́ pé a gbà fún Ọlọ́run dẹ̀ máa bá a lọ rẹ̀ ní ẹ̀ ti ọ̀dà sáà bó ṣe jẹ́ nìyẹn so kò sí kankan tó lé. irú èèyàn wá ní Dugbe irú èèyàn wo ní Dugbe irú èèyàn wo ní Mr Talent. èmi lẹ̀ ń wò yìí ó yin jù báyìí lọ mélòó lè ra mi mi ò jù báyìí lọ tèmi ni wípé Ìjẹ̀ṣà lèmi mi ò gba nonsense má fòṣì lọ mi ò ní fi lọ ẹ torí mi ò ní fi òṣì lọ ẹ láyé tí Jésù máa fi dé sòtú ọ̀nà bá fi lọ mi ìyìn wá nígbà ṣé mo pé téèyàn ò bá ti wá gba òṣì tẹ́ fi lọ àwọn èèyàn máa sọ pé lágídí wọ́n máa ló burú so èmi ò burú o but èmi ni wípé àpọ́nlé máa ta àpọ́nlé fún ẹ tí bá ti wá tà fún ẹ òun náà ta fún mi padà torí wọ́n lé àpọ́nlé lára fẹ́ ẹ ò fa bù. àyọ̀sẹ̀ kan yín àti bàbá Erekenisoobu báà ló ìbẹ̀rẹ̀. that's my boss ọ̀gá mi nìyẹn má gbé fún gbogbo èèyàn láyé lẹ́yìn Ọlọ́run màá tún gbé fẹ́rẹ̀kẹ́ but èèyàn kan náà tún wà tó jẹ́ pé màá kọ́kọ́ gbé fún ìyẹn ni Skin Dudu Ọ̀túnba Tòkunbọ̀ Babs olórin tó wà l'Amẹ́ríkà àwọn gọgọgọgọ lọ̀gá mi West Country sọ̀rọ̀sọ̀rọ̀ ló mú mi wọnú sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgẹ́ point yẹn kó tó di wípé Erekenisoobu wa tẹ́wọ́ gbà mí
ṣẹ́dẹ̀ mọ́ pọ́dọ̀ Ẹ̀rẹ̀kẹ́ nǹkan méjì ní tíátà and sọ̀rọ̀sọ̀rọ̀ so èmi tí mo dẹ̀ ṣe tíátà náà tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ wá wọnú ara wọn as a comedian ó wá wọnú ara wọn in tó fà á nìyẹn tó jẹ́ pé Ọlọ́run wá tan ìmọ́lẹ̀ yẹn láti ọ̀dọ̀ Erekenisoobu mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ wá síbi tí mo fẹ́ jẹ́ láyé kò sí ti máa jẹ́ láyé mi tí mi ò ní máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí ta bá ń sọ pé ta ló tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀ sí ayé èèyàn Erekenisoobu lọ́lọ́run rán láti jẹ́ káyé mọ̀ mi. Ìgbà tẹ́ ń dàgbà ní iṣẹ́ tẹ̀ ń ṣe kí làwọn kan tóbi ti rí ẹ̀sọ́ díẹ̀ fún mi. Ojú ti rí gan. Ẹ̀sọ́ díẹ̀ fún mi. Ó ṣẹlẹ̀ gan bẹ́ẹ̀ ṣáà mọ̀ pé mo létò kan tó máa ń pè ní ó ṣẹlẹ̀ létò. Ní dáhùn sí Fàájì FM. Ní Fàájì FM ó ṣẹlẹ̀ létò ìtumọ̀ ètò yẹn nìyẹn fún gbogbo artist even ẹ̀yin gan ẹ̀ ń bọ̀ láìpẹ́ ìtumọ̀ ètò yẹn nìyẹn pé ó ṣẹlẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ sí ẹ tó lè fi káráyé lọ́gbọ́n kò sẹ́ńtẹ́ máa bì lọ́wọ́ ẹ̀ tí ò ní lè sọ èmi tẹ̀ ń wò yìí nígbà tí mo wà kékeré etí wo ni bá gbọ́ kán sọ wípé mọ́tò bàbá mi ló padà wá pa mí tí ò jẹ́ rógò mi bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu wípé Ọlọ́run ọba mi ó jẹ́ kí n wà láyé mo wà láàyè mo ti sọ ìtàn yẹn lórí program yẹn rí tó jẹ́ pé àwọn èèyàn wá pé ọmọ ológo tó rógò ojú rí tó but ìyá ló ti ṣẹlẹ̀ ọpẹ́ ní fọlọ́. Fáwọn tó ń bọ̀ lọ́nà ká máa fi ní ìkásẹ̀lẹ̀ ìgbọ̀nrẹ́ lè fẹ́ gbà wọ́n. Ìmọ̀ràn tí màá gbà yín ni pé lóyà kò sí nǹkan kan tó ń pè ní 99% loyalty 100% loyalty ni òun ló wà láyé yìí lóyà sí gbogbo àwọn tó bá mọ̀ kó ju ẹ lọ wàá lè rí ọgbọ́n kan tó tọ́ Ọlọ́run fún ẹlẹ́bùn ẹ̀ bọ̀ má rò pé ó ti tán síbẹ̀ àwọn kan ló tún máa jẹ́ kó o mọ̀ wípé o lẹ́bùn ọ̀tọ̀ ní kó o lẹ́bùn kó máa fi ṣeré ní yàrá yín bọ̀ àwọn kan ló máa tọ́ná sóògùn yẹn tó fi máa mọ̀ kó o lẹ́bùn oyè yín gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ máa ní sùúrù máa wu àwòkọ́ṣe ẹ bí Ọlọ́run bíi àyè sọ pé bí Ọlọ́run kejì ẹ láti jẹ́ ní tó fẹ́ jẹ́ láyé ẹ̀. Kásùmá lọ ẹ bá fún wọn ká mọ̀ pé ìjọba Dùdú ló wà mí. Èmi ni bàbá dùgbẹ̀dùgbẹ̀ tí wọ́n sọ àlùjò lérè mi dùgbẹ̀ ẹja jọ máa jò Mr òróróróró ọ̀rárárárá Mr talent ló ní ẹja máa. Àní Dùgbẹ̀ tó ti dé alóyin lóhùn o olófo ló ń bínú ológo gidigba Dùgbẹ̀ ti dé ológo gidigba ọmọ tó bá wù ẹ́ kó lọ sókun àtọ̀sà o ògo tèmi ló máa lékè dandan ni ṣó mọ̀ pé iwájú gan lè rombérò ọ̀rẹ́ má tẹ slow rárá o ọmọ bàyì fáyà bàyì fọ́ọ̀sì o àwa máa rógò tàwa lò ó. Thank you. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.